wọ́n ti dájọ́ PDP àwọn Nyesom Wike ló lẹ́gbẹ́ o wọ́n ní káwọn Makinde lọ jókòó jẹ́. ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Supreme Court of Nigeria ti dájọ́ lónìí yìí pé ìpàdé tí àwọn ẹgbẹ́ PDP ẹ̀ka tàwọn Ṣèyí Makinde ṣe ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025 kò bófin mu. ìpàdé orí afẹ́fẹ́ lásán ni, kò lẹ́sẹ̀ múlẹ̀, kò sì gbéṣẹ́ níbikíbi. àwọn adájọ́ 5 ni wọ́n jókòó láti dájọ́ náà. àmọ́ nínú àwọn adájọ́ 5 yìí, àwọn 3 ni wọ́n faramọ́ pé ìpàdé náà lòdì sófin. àwọn 2 ní ìpàdé náà dáa, wọ́n sì gbé ìdájọ́ tiwọn náà kalẹ̀. àmọ́ ìdájọ́ tiwọn yìí kò lè ṣiṣẹ́ nítorí majority ni àwọn tí wọ́n ní kò dáa. ìyẹn ni pé àwọn 3 ni wọ́n sọ bẹ́ẹ̀, àwọn 2 ló sì ní ó dáa, àwọn 3 sì ju 2 lọ. kókó ohun tí àwọn adájọ́ náà sọ nínú ìdájọ́ tí adájọ́ Stephen Adaka sétí gbogbo èèyàn ni pé àṣìṣe gbáà ni fún àwọn tí wọ́n ṣètò ìpàdé Ìbàdàn náà láti máa ṣèpàdé wọn lọ lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga kan ti sọ pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé ọ̀hún. níbi tí wọ́n sì ti fi páńpẹ́ òfin gbé àwọn èèyàn náà nìyẹn. wọ́n ní níwọ̀n ìgbà tí adájọ́ kan ti dájọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé ọ̀hún, kò sí ohun tí wọ́n tún gbọ́dọ̀ ṣe. wọ́n gbọ́dọ̀ dúró láti mọ ìdí tí wọ́n fi ní wọn ò gbọ́dọ̀ ṣèpàdé náà ni. àti pé ìdájọ́ tí wọ́n padà gbà níbàdàn kì í ṣe ara ẹ̀, nítorí ìdájọ́ àkọ́kọ́ yẹn ló yẹ kí wọ́n tẹ̀lé, pàápàá nígbà tó jẹ́ ilé-ẹjọ́ 2 ló dá oríṣi ẹjọ́ bẹ́ẹ̀ fún wọn. ìdájọ́ yìí le gan fún ẹgbẹ́ PDP igun ti àwọn Makinde o. ìdí ni pé níbi ìpàdé yìí ni wọ́n ti yan àwọn ìgbìmọ̀ olùdarí ẹgbẹ́ náà. níbẹ̀ ni wọ́n ti fi Taminu Trakin ṣe alága wọn. gbogbo ohun pátá tí wọ́n sì ń ṣe nínú PDP tiwọn lórí ìpàdé Ìbàdàn yìí ni wọ́n fi ń ṣe é. kódà náà ni wọ́n fi ń ṣèpàdé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ṣe lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá yìí. gbogbo ìgbòkègbodò tí wọ́n sì ń ṣe, gbogbo ibi tí wọ́n ń lọ tí wọ́n ti ń pé Taminu Trakin ní alága PDP, gbogbo ìyẹn ló dópin báyìí pẹ̀lú ìdájọ́ yìí o. ohun tó hàn báyìí ni pé alága kan náà ní PDP ní, ìgbìmọ̀ apàṣẹ kan náà ni wọ́n ní, ìgbìmọ̀ olùdarí kan náà ni wọ́n ní. gbogbo àwọn yìí sì jẹ́ ti PDP, èyí tó jẹ́ ti igun àwọn Nyesom Wike. èyí ni pé gbogbo ìpinnu yòówù tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe tí Taminu Trakin ṣe olórí fún, gbogbo àwọn tí wọ́n ní wọn yóò du ipò kan tàbí òmíì lábẹ́ àsíá PDP tó jẹ́ ti Makinde, gbogbo èyí ni òpin ti dé bá pátá báyìí. ohun gbogbo ló wà lọ́wọ́ ìgbìmọ̀ apàṣẹ Abdulrahman Muhammadi, èyí tí òun ṣe adarí fún, èyí tí Samayahu sì jẹ́ akọ̀wé, tí Nyesom Wike sì jẹ́ bàbá ìsàlẹ̀ fún wọn. kò tún sí kinní kan tó kù báyìí nínú ọ̀rọ̀ PDP yìí. gbogbo awuyewuye ẹgbẹ́ náà parí pátá, nítorí kò tún sí ilé-ẹjọ́ míì tí ẹnikẹ́ni yóò tún gbé ọ̀rọ̀ náà lọ mọ́. ilé-ẹjọ́ tó ga jùlọ ti dájọ́, àti ẹni tó fẹ́ àti ẹni tí kò fẹ́, kálukú yóò gbà bẹ́ẹ̀ ni. kò sọ̀rọ̀ mọ́ kí ohun gbogbo dìwọ̀n lò. àwọn amòye òṣèlú gbogbo ti mọ̀ pé ibi tí kinní náà yóò padà já sí nìyí o, bó tilẹ̀ jẹ́ pé àwọn tí ọ̀rọ̀ náà kàn kò gbà. ohun tí wọ́n ń sọ fúnra wọn ni pé koríko tí erin bá ti tẹ̀ àtẹ̀gbẹ́ ni, àti pé kò sóhun tí òròmọdìyẹ yóò fi ìyá ẹ̀ ṣe. láti ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2013 tí Abubakar Atiku ti ṣáájú àwọn gómìnà 5 kan, Rabiu Kwankwanso láti Kano, Abdulfatai Ahmed láti Kwara, Muritala Nyako láti Adamawa, Rotimi Amechi láti Rivers, Aliu Wamako láti Sokoto, tí gbogbo wọn kúrò nínú PDP lẹ́ẹ̀kan náà, tí wọ́n ní àwọn ni new PDP, tí wọ́n sì fi Abubakar Kawu Baraje ṣe alága wọn, tí wọ́n kóra wọn jọ bẹ́ẹ̀ wọ inú ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n pè ní APC. lọ́jọ́ náà ni nǹkan ti dàrú fún ẹgbẹ́ PDP. ìjà Àtíkù làwọn wọ̀nyí ní àwọn ń gbè, nítorí pé wọ́n ní Goodluck Jonathan kò fààyè gbà á nínú PDP ní gbogbo wọn ṣe lọ. nígbà náà kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó lágbára tó PDP ní Nàìjíríà. àwọn ni wọ́n ní gómìnà tó pọ̀ jù, àwọn náà ni wọ́n ní ààrẹ orílẹ̀-èdè, àwọn ni wọ́n ní olórí ilé ìgbìmọ̀ asòfin àti gbogbo àwọn alágbára ìjọba àpapọ̀ tó kù. ọwọ́ wọn lohun gbogbo wà. Àtíkù ló múra láti di ààrẹ padà ní 2015 lẹ́yìn tó ti kùnà ní 2011. nígbà tó sì dàbí pé àwọn Jonathan fẹ́ gbégi dínà fún,
ó bínú, àwọn gómìnà kan tẹ̀lé, wọ́n sì fi ẹgbẹ́ PDP sílẹ̀, wọ́n bá APC lọ. Nígbà náà ni nǹkan ti bẹ̀rẹ̀ sí daago mọ́ PDP lọ́wọ́. Àmọ́ àwọn tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ àti àwọn àgbààgbà kan túbọ̀ ń gbìyànjú láti rí i pé ẹgbẹ́ náà ò tó ká, wọ́n sì ń bá ẹgbẹ́ APC fà á kárakára. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe títí di ọdún 2022 nítorí Àtíkù Abubakar ti tún padà dé sáàrin wọn. Ṣùgbọ́n ní 2022 yìí, ògiri ẹgbẹ́ yìí ya lójijì tí wọn ò sì rí mọ́ padà títí dòní yìí. Àsìkò tí wọ́n ń palẹ̀ ìbò ọdún 2023 mọ́ ni, tí ẹgbẹ́ òṣèlú gbogbo sì ń múra láti yan àwọn tí wọn yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Látìgbà tí wọ́n ti dá òṣèlú àsìkò yìí sílẹ̀ ní ẹgbẹ́ PDP ti ní ètò kan fúnra wọn. Ètò náà ni pé nígbàkigbà tí ará òkè ọya nílẹ̀ Haúsá bá jẹ ààrẹ tán, ará ìsàlẹ̀ ọya bóyá Ìgbò tàbí Yorùbá ni yóò tún jẹ. Bí wọ́n ti ń ṣe é bọ̀ láti ọjọ́ yìí nìyẹn. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe ààrẹ tán ní 2007. Umaru Yar'Adua ni wọ́n gbé kinní náà fún. Nígbà tí Yar'Adua sì kú ní 2010, Goodluck Jonathan láti Bayelsa ló gbà á. Nígbà tó sì di 2015, ìjọba Nàìjíríà bọ́ sọ́wọ́ Muhammadu Buhari láti òkè ọya. Ọkùnrin náà sì ṣe ọdún 8 nípò ààrẹ. Nígbà tó wá fẹ́ lọ ní Àtíkù Abubakar yarí yìí tó ní òun náà fẹ́ du ipò ààrẹ, kò sí òfin kan tó sọ pé dandan ni kí àwọn máa pín kinní ọ̀hún jẹ. Gbogbo èèyàn ló bínú o. Kódà lára àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan náà, wọ́n ní ìrẹ́jẹ àti ìmọ̀tara ẹni nìkan ni. Àmọ́ àwọn tí wọ́n jọ wà ní PDP kò jàǹpátá. Wọ́n ní àwọn yóò fààyàn kalẹ̀ láti ilẹ̀ Ìgbò tí yóò sì gbà kinní náà lọ́wọ́ ẹ̀. Níbi tí ètò ti kan Nyesom Wike nìyẹn. Wike náà kò kéré nínú PDP rárá. Ó ti ṣe mínísítà, ó ti ṣe gómìnà, ó ti ṣe alága ìjọba ìbílẹ̀. Ìpínlẹ̀ Rivers ló ti sì ń ṣèjọba, ìpínlẹ̀ tó lówó gidi ni. Nídìí èyí, kò ṣòro láti ní èrò rẹpẹtẹ lẹ́yìn nínú PDP fún un. Pàápàá àwọn tí inú ń bí pé Àtíkù fẹ́ fìyà jẹ gbogbo àwọn ará ìsàlẹ̀ ọya ni. Ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n dìbò abẹ́lé PDP ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2022, Àtíkù fi àgbà òṣèlú àti ará ilẹ̀ Haúsá hàn Wike. Gbogbo ayé ti mọ̀ pé láàrin àwọn mẹ́ta ni kinní náà wà: Àtíkù, Wike àti Aminu Tambuwa. Ètò tí àwọn èèyàn sì fọkàn sí ni pé Àtíkù àti Tambuwa ni yóò bá tara wọn jẹ́ fúnra wọn, nítorí ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn èèyàn láti Sokoto, Kebbi, Zamfara, Kano, Jigawa, Katsina, Kaduna tí Tambuwa làwọn ń ṣe. Bí àwọn yìí bá sì dìbò fún Tambuwa, tí àwọn ará ilẹ̀ Haúsá tó kù dìbò fún Àtíkù, kò sí bí ìbò ẹnìkọ̀ọ̀kan wọn yóò ti tó ti Wike. Ohun tí gbogbo àwọn èèyàn ti fọkàn sí nìyẹn. Àfi bó ṣe di lọ́jọ́ ìdìbò tí àwọn Haúsá Fúlàní gbé ìṣe wọn dé, tí wọ́n sì fi hàn gbogbo èèyàn pé nídìí òṣèlú ọ̀gá làwọn ní Nàìjíríà yìí. Nítorí Tambuwa tó ti ń pariwo kiri, tó ti dupò ààrẹ pẹ̀lú Àtíkù yìí kan náà ní 2018 ní Port Harcourt. Òun ló dúró láàrin gbogbo èrò lọ́jọ́ ìdìbò yìí tó ní òun juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Àtíkù Abubakar pé òun ò dupò ààrẹ mọ́ o. Gbogbo àwọn èèyàn tó bá fẹ́ dìbò fóun tẹ́lẹ̀, Àtíkù ni kí wọ́n dìbò fún báyìí o. Níbẹ̀ náà ni ọ̀rọ̀ náà sì ti dàbàrú. Àwọn èèyàn 24,000 ni wọ́n dìbò lọ́jọ́ náà. 371 làwọn tí wọ́n dìbò fún Àtíkù. Ìyẹn ni pé ìbò wọn àti Tambuwa nìyẹn. Bẹ́ẹ̀ 237 ní ìbò tí wọ́n dì fún Wike. Lọ́rọ̀ kan, Wike bínú gidigidi, ó ní òun ò gbà. Ṣùgbọ́n wọ́n bẹ̀ẹ́ síbẹ̀, Àtíkù ní òun kò ṣe kinní kan. Ó tún mú Iyọ̀chia Ayù láti ilẹ̀ Haúsá, ó fi ṣe adelé alága PDP. Níbẹ̀ lọ̀rọ̀ náà kúkú ti fọ́ lójú gan-an. Ìdí nìyí tí àwọn gómìnà 5 kan fi kó ara wọn jọ. Nyesom Wike fúnra ẹ̀ láti Rivers, Ṣèyí Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Samuel Ortom láti Benue, Okezie Ikpeasu láti Abia àti Ifeanyi Ugwuanyi láti Enugu. Àwọn márààrún yìí ni wọ́n wá Bọ́lá Tinubu ti ẹgbẹ́ APC lọ, tí wọ́n sì jọ ṣe àdéhùn tí wọ́n ní àwọn yóò ṣiṣẹ́ fún un. Iṣẹ́ tí wọ́n ṣe fún Tinubu tó fi wọlé, tí Makinde fún un ní ìbò ìpínlẹ̀ Ọ̀yọ́, tí Wike fún un ní ìbò ìpínlẹ̀ Rivers, tí àwọn tó kù náà sì dá sí títí tó fi ní ìbò tó pọ̀ rẹpẹtẹ. Lẹ́yìn ìdìbò náà ni Tinubu yan Wike bíi mínísítà. Láti ìgbà náà sì ni gbogbo ẹ̀ ti wá fọ́ lójú, nítorí Wike ń gbádùn iṣẹ́ tó ṣe, kò sì fẹ́ fi iṣẹ́ náà sílẹ̀.
bẹ́ẹ̀ ni kò fẹ́ kí ẹgbẹ́ PDP kúrò lọ́wọ́ òun. ìdí ni pé ó nígbàgbọ́ pé tí ẹgbẹ́ náà bá kúrò lọ́wọ́ òun tó bọ́ sọ́wọ́ àwọn míì, wọn yóò fi tako Tinubu àti ìjọba rẹ̀ ni. òun sì ti ní lọ́kàn láti wà pẹ̀lú Tinubu títí di ọdún 2031, níbi tí ìjà ti dé nìyẹn. ìjà tún dé nítorí yàtọ̀ sí Wike, àwọn bíi Makinde ń bínú pé Tinubu kò fún àwọn tó kù ní àwọn nǹkan tó yẹ kó fún àwọn náà. òun tó sì da àárín òun àti Wike rú rèé, tí kálukú sì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. nítorí Makinde ní Wike ti sọ fáwọn pé òun ò ní jẹ́ kí ẹgbẹ́ PDP dìde nàró débi pé wọn yóò lè dupò ààrẹ ní 2027. àwọn Makinde láwọn ò fẹ́ bẹ́ẹ̀, wọ́n ní àwọn yóò máa ṣe PDP tàwọn lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́. kínní náà ti kẹ̀ láti inú, lójijì ló sì bú jáde. ohun tó jẹ́ kí wọ́n ṣe ìpàdé oríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀ rèé, tí wọ́n sì ń yọ ara wọn kúrò nínú ẹgbẹ́ náà ní gbogbo ìgbà. ohun tó jẹ́ kí àwọn Makinde ṣe ìpàdé gbogbogbò tiwọn nínú oṣù kọkànlá ọdún tó kọjá rèé, tí wọ́n sì yan àwọn alága. ẹ̀yìn náà ni àwọn Wike náà ṣèpàdé ọ̀tọ̀ tí àwọn náà sì yan alága tiwọn náà. alága tí àwọn Makinde yàn àti àwọn olóyè gbogbo ní ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn sọ wípé wọn ò yàn wọ́n dáadáa, pé wọn ò sì gbọ́dọ̀ pe ara wọn ní olóyè PDP, ohun tó sì jẹ́ kí wọ́n lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ nìyẹn. lónìí yìí Supreme Court ti wá dájọ́ o. wọ́n ní ìpàdé Ìbàdàn yẹn kò dáa. ìpàdé Ìbàdàn kò lẹ́sẹ̀ nílẹ̀, wọn kò gbọ́dọ̀ kà á mọ́ ìpàdé ẹgbẹ́ òṣèlú PDP rárá. ohun tí èyí túmọ̀ sí ni pé pẹ̀lú ìdájọ́ èyí, kò sí wákàtẹ̀ tàbí awuyewuye kan níbẹ̀ mọ́. àwọn Mákindé kò ní kinní kan nínú PDP mọ́ nìyẹn, àfi ẹnikẹ́ni tó bá fẹ́ tò sí ẹ̀yìn Wike. àwọn Wike ló ní PDP báyìí, ohun tí ilé ẹjọ́ tó ga jùlọ dá lónìí 30 oṣù karùn-ún ọdún 2026 nìyẹn. Ọláyíwọlá Alága ló sáré ṣe àkọsílẹ̀ ìdájọ́ àwọn ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn PDP, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.